Ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ̀wọ̀n fídíò tí wà lẹ́gbẹ̀ẹ́ mi àti máa pè é fún ẹ̀wọ̀n oríṣiríṣi àṣírí ló tún nínú fídíò oríṣiríṣi ọ̀rọ̀ ló ṣe gbọ́dọ̀ kí ìgbà púpọ̀ lẹ́nu dáa fún wa lórí ìkànnì bá like comment and subscribe ẹ ṣe àwọn fídíò wa gẹ́gẹ́ bá mi máa lè gbádùn àwọn content bá ẹ̀wọ̀n kan máa fi ẹ̀wà pọ̀lọpọ̀ wá ẹ ká tó gbé abẹ́. gan wàláhì a ní láti wà very careful torí distraction ló fẹ́ fi ṣe fún wa wàláhì distraction ló fẹ́ fi ìjà yìí ṣe fún wa o bẹ́ẹ̀mi ṣe rò ó ní o ó lè rí bẹ́ẹ̀ ó dẹ̀ lè má rí bẹ́ẹ̀ but mind mi sọ fún mi pé distraction ló fẹ́ fi ìjà yìí ṣe fún àwọn tá à ń jàjà agbára ṣé mọ̀ pé jẹ́ ẹ̀sìn ló kọ́kọ́ gbé wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti bí last year yẹn wọ tí ẹ pé èéfín yẹn ṣẹ̀ṣẹ̀ ń lọlẹ̀ báyìí ní ìsìn ìjà ẹ̀sìn ní tẹ́lẹ̀ o ẹlẹ́bọ ni wọ́n o òrìṣà ló fẹ́ fi Yorùbá nation ṣe o wọ́n fẹ́ fi Yorùbá nation pa Muslim run ni o wọ́n fẹ́ ṣe kinní kan ni o ìjà ẹ̀sìn ló kọ́kọ́ gbé wá tẹ́lẹ̀ báyìí ní ìsìn ìjà ẹ̀sìn ti ń lọ wọ́n wá tún wá gbé ìjà ọba wá ìjà ọba ló wà nílẹ̀ báyìí ní ìsìn yẹn ló tún fi ń distract wa báyìí so àwa tá à ń ṣe self determination la fẹ́ gba òmìnira wa a ní láti wà very careful gan ni honestly torí pé gbogbo ìjà tó ń ṣẹlẹ̀ yìí kò kàn wá rárá kò kàn wá Ọlọ́run ṣẹ̀dẹ̀ mọ̀ yí pé mo kà nínú átíkù kan tí wọ́n sọ yí pé pẹ̀lú fídíò kan náà ni tí wọ́n sọ yí pé àwọn west tí wọ́n bá fẹ́ ìlú tó bá ti ń rí mineral resources wọn tó bá ti ń rí nǹkan jí nínú ìlú wọn yẹn báyìí wọ́n máa ń da distraction síbẹ̀ ni wọ́n máa da terrorist síbẹ̀ débi pé ọkàn wọn ò ní balẹ̀ nínú ìlú yẹn ìyẹn ló máa rán tí wọ́n fi ní ráyè wípé àwọn ń jí nǹkan wa ẹ mọ̀ pé lórí burúkú làwọn west gbogbo ẹni tàbí nínú obìnrin gbogbo ẹni tó ń fagbá afẹ́fẹ́ sára tó ń gbatẹ́gùn sára tá a bí nínú obìnrin tàbí tá a fọ̀bẹ gbé jáde ni bó tilẹ̀ ń korí kò bá jọ ọkùnrin kò bá jọ obìnrin kò bá jọ ọmọdé kò bá jọ àgbàlagbà tí ó bá sọ pé kí ọkàn wa má balẹ̀ nílẹ̀ Yorùbá ọkàn onítọ̀hún ò ní balẹ̀ títí ayérayé nínú onítọ̀hún ò ní dùn lágbára Ọlọ́run kò bá jẹ́ àwọn west gbogbo kó jẹ́ Amẹ́ríkà kó jẹ́ everybody tàbí nínú obìnrin tí ò ṣe kó jábọ́ látọ̀run wá sílẹ̀ o tó sọ pé kí ọkàn wa má balẹ̀ nílẹ̀ Yorùbá inú onítọ̀hún ò ní dùn ọkàn onítọ̀hún ò ní balẹ̀ bẹ́ẹ̀ ni torí àwọn Kaaba Fúlàní àtàwọn British pẹ̀lú even àwọn politician àgbọn tó jọ ọmọ Yorùbá wa gbọ́n pàápàá bẹ́ẹ̀ ni inú wa máa dùn báyìí ni pé àwọn àṣìwé èèmọ̀ àwọn bẹ́ẹ̀ ni pẹ̀lú gbogbo ìjà tá à ń jà báyìí nísìn inú wọn máa dùn ni wọ́n fẹ́ kí Yorùbá nation kó fọ́ ni wọ́n fẹ́ kí Yorùbá nation kó fọ́ ni bẹ́ẹ̀ ni ṣé bó lórí burúkú ara àwọn politician náà lọ rán 2/2-1 dúpẹ́ onítìrì àwọn ọlọ́run wá tẹ́lẹ̀ náà àwọn ọlọ́run wà débi pé ọlọ́run ṣe kò jẹ́ kí kòrínà Yorùbá nation pa lóòótọ́ ó lè dá sí méjì kòrínà Yorùbá nation pa bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ kòrínà Yorùbá nation pa so ẹ má jẹ́ ká wá fọwọ́ ara wa ṣera wa báyìí nísìnyí torí inú wọn máa dùn báyìí ní gbogbo èmi làwọn British Kaaba Fúlàní àwọn politician gbogbo inú wọn máa dùn báyìí ní pé àwọn ti dàjà sí wọn láàrin àwọn ti ìjọba ti pọn àwọn nǹkan wọn àwọn ti dàjà àwọn ti àṣìfẹ́ mọ́ àwọn wọ́n á ní pé àwọn ti rí wa distract ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ fún wọn Ọlọ́run ẹ jẹ́ ká máa rọra máa bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nínú ọjọ́ bá ṣe rọra ń ṣe lọ báyìí ẹlẹ́dẹ̀ wá dọ̀yọ̀ ariwo ẹ̀ ló máa pọ̀ ẹ jẹ́ ká rọra máa bá lọ báyìí ẹ má jẹ́ ká dá sí ìjà àwọn ọba supremacy èmi jù wọ́n lọ ìwọ kò sí ètò kan pẹ̀lú àwọn ọba wọ́n á parí ẹ̀ láàrin ara wọn tó bá parí ẹ̀ tó láàrin ara wọn kí bọ́lá àwa fẹ́ fojú sí tá a bá ń gbèjà ọba kan ní ìsìn ó yẹ ká wà focus ní àwọn ọmọ Yorùbá nation ó yẹ kí gbogbo ká wà focus ní torí pé wúwo ọba help gan pàápàá èmi ò dá síjà ọba àwọn méjèèjì bákan náà ni wọ́n lọ́dọ̀ ti tèmi o wàláhì kan ojú kan lọ gbogbo Ọlọ́run ju gbogbo wa lọ kí ni ebóyè ni tó ń jà sí jà tí ohun tó yẹ káwọn ọba máa jà sí nìyẹn tó wáyé pé bóyá wọ́n nífẹ̀ẹ́ wa bí tó yẹ kẹ́ ìbọn ti máa wo nìyẹn tó wáyé pé bóyá àwọn ọba ìbọn tó yẹ pé bóyá wọ́n nífẹ̀ẹ́ wa ni wọ́n ń pààyàn ní Kwara ẹ bó ṣe ń pààyàn ní Kwara nípakúpa kò sí èyí tó bá wa dá sí nínú wọn wọ́n ń pààyàn káàkiri náà kò sí iná kò sí epo títí ò da ọ̀nà ò da kò sí oúnjẹ kò sí iṣẹ́ àwọn youths wá wà jobless wọ́n ń jà ṣéjà ló yẹ kó yẹ káwa self determination àwa tá à ń jà fún òmìnira àwa tá à ń jà fún jàgbára kò tẹ yẹ ká tiẹ̀ dá sí rárá pé ọba kan jọba kan lọ ọba kan jọba kan lọ bákan náà làwọn méjèèjì lọ́dọ̀ ti tèmi so àwa tá jẹ́ mídíà àwa tá jẹ́ ọmọ Yorùbá nation ẹ má jẹ́ ká dá sí rárá ó yẹ ká wà focus ni tá bá fẹ́ gba òmìnira ó yẹ ká wà focus ni torí gbogbo ọ̀nà pátápátá làwọn politician yìí máa ṣe láti má jẹ́ kó ṣeé ṣe bẹ́ẹ̀ ni
gbogbo ọ̀nà pátápátá làwọn politician àwọn bàbá ta ní àwọn bàbá tó jẹ́ pé bámú ni mo yó wọn ò mọ̀ pé bí ń pa mẹ̀kúnnù wọn ò mọ̀ pé bí ń pa wá wọn ò rí wá wọn ò rán wá gbogbo ọ̀nà pátápátá báyìí lọ ni wọ́n máa gbà láti má jẹ́ kí kó ṣeé ṣe láti má jẹ́ kí Yorùbá nation kó ká lè pín àwọn British wọ́n lọ́wọ́ ń bẹ̀ o àwọn bọ̀rọ̀kìnní wá lọ́wọ́ ń bẹ̀ o àwọn olówó wá náwó ń bẹ̀ bẹ́ẹ̀ ni àtàwọn politician wọ́n mọ̀ pé wọ́n mọ̀ pé tá a bá gbalẹ̀ wa olórí burúkú ni wọ́n gbọ́n politician dirty game wọ́n gbọ́n ọgbọ́n àrékèrèké gbogbo irọ́ olè ojúkòkòrò àbòsí gbogbo wa burúkú ayé yìí ọwọ́ politician ìwọ tó bá mọ̀ kó fẹ́ wà ó lè má wulẹ̀ darapọ̀ mọ́ politics especially Nigerian politics dirty game ni dirty game ni wọn da èèyàn burúkú ni wọn ìwọ tó bá ti da tẹ́lẹ̀ tó bá ti join Nigerian politics báyìí tó mọ̀ pé ayé ẹ̀ ti bàjẹ́ sí wọn lọ́wọ́ nìyẹn bẹ́ẹ̀ ni o lè náànú mọ́ agbọ̀dájú ló máa wà bẹ́ẹ̀ ni àwọn British àwọn olówó àwọn bọ̀rọ̀kìnní àtàwọn politician wa wọn ò ní fẹ́ ká gbalẹ̀ wa bẹ́ẹ̀ ni wọn ò ní fẹ́ wọ́n mọ̀ pé tá a bá gbalẹ̀ wa wọ́n mọ̀ pé ti tán fáwọn nìyẹn ilé ayé wọn ti bàjẹ́ nìyẹn ó ti bàjẹ́ tí ò náà tún ṣe nìyẹn bẹ́ẹ̀ ni olórí burúkú ni wọn gbogbo ọ̀nà pátápátá lọ́wọ́ fẹ́ máa fi distraction ní gbogbo èyí tó wà nílẹ̀ yìí ẹ jẹ́ ká wà focus so nídìí èyí wọn ò ní fẹ́ ká pín ẹjọ́ torí Ọlọ́run torí pé ọmọ ó ti tán fáwọn nìyẹn tá a bá ti gbalẹ̀ wa ẹjọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin àwọn ọmọ Yorùbá gbogbo àwọn tá a fẹ́ bọ́ kò nínú oko ẹrú ìyà ó dà òmìnira dà ìyà ó ń ṣe nǹkan tó dà ìyà ó ń ṣe omi ọbẹ̀ ìyà ó ń ṣe ṣàwámà ìyà ó ń ṣe omi ọbẹ̀ ìyà ó ń ṣe ṣàwámà tó máa ń dùn lẹ́nu tá a máa ń jẹ ìyà ó ń ṣe omi ọbẹ̀ tá à ń gbọ́n mu tá à ń jẹ rọ́ṣirọ́ṣi ìyà ó dà ẹ tó bá tọ́ gbádùn wò wá láì kò ní gbàdúrà pé kò èmi àti tí gbádùn èmi gan kọ́lọ́hún abẹ́ lọ́hún ní mi kọ́lọ́hún ṣàánú wa ni o ohun èmi náà ká gbómìnira ká gbádùn ibi tá a wà inú oko ẹrú náà la ṣì wà modern slavery àwa tá a wà ń lo òyìnbó gan irọ́ náà ni gbogbo náà ni gbogbo ẹ̀ modern slavery náà la ṣe ń ṣe lọ́dọ̀ Ọlọ́run má jẹ́ àríla burú ní ìsìnkọ́ sọ pé ó yá Nigeria must go ṣé àwa sọ pé bí wọ́n ti fún wa ní páálí wọn ní olórí burúkú náà ẹ̀ bọ́ ṣe ń lé wọn ní Ghana ní ìsìn ẹ bọ́ ṣe ń lé wọn South Africa ẹ bọ́ ṣe ń lé wọn ní Kenya nítorí kíbi lọ́tì Nigeria must go Ọlọ́run má jẹ́ àríla burú ní ìsìn kí àwọn British sọ pé Nigeria must go America Nigeria must go òwe rí sí ẹ̀ làwọn ìyàwó yẹn ti ń sọ gbogbo olùkákiri Nigeria must go ilé ọ̀hún ni ò ṣe é dé sí mọ́ báyìí ní ìsìn lẹ́yìn pé ká fọwọ́sowọ́pọ̀ ká má jẹ́ kí nǹkan kan kó distract wa ká má distracted ká focus ká remain focus ká fi ìjà ọba sílẹ̀ ká má bá wọn dá sí ìjà ọba ọ̀kan wa wọ́n máa parí ẹ̀ láàrin ara wọn tó wọ́n máa parí ẹ̀ báyìí nísìn Ọlọ́run má jẹ́ pé àwọn ti forí ọ̀nà ìta bá pa àwọn ibi tí koríko méjì bá ti jà ibi tẹ́ni méjì bá ti jà koríko bẹ̀ ò ní gbérí mọ́ ọmọ Ọlọ́run ẹ̀kọ́ àforí títí wa ọmọ Yorùbá nation ká máa fi fàgbọ́n ohun tá a ti ń bá bọ̀ látọdún 4 ọdún 5 kí wàá láwa má jà sásán Ọlọ́run má jẹ́ ká kú sọ́nà bí èéfín so ẹ má jẹ́ káwọn ọmọ Yorùbá nation ẹ má jẹ́ ká bá wọn jàjà pé ọba bẹ́ẹ̀ ni ṣé mọ̀ pé wọ́n ti fẹ́ dọ́gbọ́n fi ìjà ọba méjèèjì wọ́n ti fẹ́ dọ́gbọ́n fi kọ́ ṣe Sunday Igboho lọ́rùn Ọlọ́run ṣàánú ṣé mọ̀ pé wọ́n ti fẹ́ dọ́gbọ́n fi ìjọba méjèèjì wọ́n ti fẹ́ dọ́gbọ́n fi kọ́ ṣe Sunday Igboho lọ́rùn tó bá dogun ó máa affect wa náà ó máa affect àwọn ọmọ Yorùbá nation nígbà tó ti olórí oko bá ń bà tó ti fẹ́ fi kọ́ ṣe Sunday tó fẹ́ dọ́gbọ́n fi kọ́ ẹni ẹlẹ́ni lọ́rùn ó máa affect wa náà ṣé mọ̀ pé olórí burúkú ni wọ́n bí about 2 months ago náà kọ́ ni ẹ̀wọ̀n ṣé ọ̀gá àwọn ọlọ́pàá ni àbíta ló tiẹ̀ sọ náà wọ́n ṣàṣọ pé òun gbẹnu Buhari sọ àti òun gbẹnu bàbá Tinubu sọ wípé tó bá ti rí àwọn terrorist tó ti rí àwọn bandits wọ́n ti pè ní terrorist tó ti rí àwọn bandits tó ti rí àwọn self determination wípé báwo ló ṣe sọ náà pé kọ́ ṣáà máa mú wọn ṣàbùtù àgbẹ̀ bó ṣe sọ wọ́n kà wá mọ́ terrorist mọ̀ pé torí pé ṣe bí torí Professor Banji Akintoye tó jáde tó ní bàbá Tinubu dá padà mo ní fídíò yẹn lọ́wọ́ tó ní bàbá Tinubu dá padà wípé right wa ni self determination is our right and kò dẹ̀ ṣe crime wípé kó dá padà kó ṣe lè sọ pé kó máa mú wa àwa tá à ń ṣe self determination làgbọ́n kankan mọ́ láti ìgbà yẹn gbogbo ọ̀nà ni because àwọn náà wọ́n mọ̀ pé right wa ni now ẹ̀tọ́ wa ni orílẹ̀-èdè wa ni à ń ṣọmọ Nàìjíríà náà àrékèrèkè lọ́ fi amalgamate wa lọ́ fi so wá pọ̀ náà à ń ṣọmọ Nàìjíríà wọ́n mọ̀ ọ̀tọ̀ lórí burúkú ni àwọn politician Nàìjíríà ẹ̀ mọ̀ pé wọ́n máa fẹ́ máa kó gìrìgìrì wọ́n máa fẹ́ máa kó tóun wọ́n máa fẹ́ máa kó aláyà jẹ ní ìsìn tọ́mọ̀ pé ọpẹ́lọpẹ́ íńtánẹ̀tì tọ́mọ̀ ìpójú wa ti là wá náà ti mọ right wa báyìí ní ìsìn olórí burúkú ara wọn tó gbogbo àrékèrèkè gbogbo ọ̀nà tó bá fẹ́ fi short ẹnu wa hàn tó fẹ́ fi pa wá lẹ́nu mọ́ lọ́ máa wá tó àwa là ní gbà kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kó ṣẹlẹ̀ àní ṣe nǹkan tó jẹ́ pé ó máa jẹ́ kí ó máa fún wọn ní opportunity láti lè sọ pé
kán báǹdì wa tàbí kán pè wá ní kán lébẹ̀lú wa lórúkọ tí a jẹ́ torí pé right wa ni lábẹ́ òfin right wa ni ká jà fún òmìnira tá bá ti ṣe ní peaceful tí ò ti wà violent tó jẹ́ pé peaceful à ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe ẹ̀tọ́ wa ni ṣùgbọ́n torí ìjẹkújẹ wọn tó ń jẹ torí pé jẹgúdújẹrá ni wọ́n torí pé olè ni wọ́n torí fẹ́jẹ wọn torí àdáni kan jẹ tiwọn torí bámúbámú ni mo yó wọn ò ní fẹ́ torí wọ́n mọ̀ ìpè tá a bá gba ilẹ̀ wa ó ti tán fún gbogbo ẹbí wọn pátápátá kò sí nǹkan kan mọ́ fún wọn ohun tó ti jẹ lọ́jẹ wọn tún rí mi jẹ mọ́ ṣùgbọ́n olè ni wọ́n ẹ fẹ́ fi ìjà ọba kí ló kan ṣe Sunday Igboho tẹ wá fẹ́ fi kọ lọ́rùn ẹ tó bá dogun tán ní ìsìn ẹ wá máa lébẹ̀rẹ̀ wá pé ẹ̀wọ̀n self determination ẹ báǹdì ẹ ṣe kíní kan ṣe ká òmìnira wa ṣe máa jẹ́ ló yẹ kó jẹ wá lógún o Ọlọ́run bá ṣe máa gba òmìnira wa ló yẹ kó jẹ wá lógún tó máa jẹ́ gbígbà ló yẹ ká máa kí àwa mídíà pẹ̀lú àwọn ọmọ Yorùbá nation ká máa sọ̀rọ̀ nípa ẹ̀ bẹ́ẹ̀ ni orí ká máa sọ̀rọ̀ lé lórí ká má bá wọn dá síjà ọba Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ẹ má jẹ́ ká bá wọn dá síjà ọba ká lè tètè bọ́ kúrò nínú oko ẹrú torí pé oko ẹrú la wà oko ẹrú là ń gbé o oko ẹrú la wà oko ẹrú là ń gbé o oko ẹrú la wà ẹ ṣe kọ́ ti gbàgbé ẹ̀ṣà anyway oko ẹrú la wà má fẹ́ kọrin mi ìmọ̀ ọkọ nínú oko ẹrú la wà àwọn tí ó fẹ́ kí Nàìjíríà pín pọ̀ àwọn tí ó fẹ́ kí Nàìjíríà pín wàláì wọ́n pọ̀ ju àwọn tó fẹ́ kí Nàìjíríà pín lọ mélòó làwọn tá à ń ṣe Yorùbá nation mélòó ni wá à ń gbàdúrà ká máa pọ̀ sí ni nà ká máa pọ̀ sí ni ẹjọ́ ẹ jẹ́ kí ó gba ká fọwọ́sowọ́pọ̀ ká má bá wọn dìjà ká má bá wọn já sí ìjà supremacy kí ló kàn án pẹ̀lú yẹn kí ló kàn án pẹ̀lú àwọn ọba ń gbádùn ọba ń kọ́lé ọba ń fẹ́ yàwó tó wù wọ́n ọba ń fẹ́ dúdú ọba ń fẹ́ pupa ọkọ dúdú ọkọ pupa ọkọ bọ̀rọ̀ kìíní bàbá àbèjì ọba ń fẹ́ oríṣiríṣi tó wù wọ́n àwọn bá ń ṣe nǹkan tó wù wọ́n wọ́n ń gbọ́ gbẹ́sẹ̀ ó ń ṣe oríṣiríṣi ni àwa la wà nínú ìyà Ọlọ́run má pe tìyà ní tiwa Ọlọ́run má jẹ́ ká jẹ́ ìyà yìí pé ìyà ń ṣe nǹkan tó dáa àwa ni ká gbàgbé nípa pé ọba jà ká fi wọ́n sílẹ̀ lóòótọ́ kò mú wa wọ́n ṣe ń jà kò torí pé táàrin wọn bá gún régé ni lẹ́nu wọn máa kò tó máa fi wò wípé ṣé àwọn táwọn ìjọba lé lórí pé wọ́n ń jẹ̀yà ní sẹ́ǹsì wọn máa fi ẹ má jẹ́ kí n sọ pé sẹ́ǹsì wọn tó rọ́bà ni wọ́n ni wọ́n máa fi ronú wípé ní ìlú wọn náà wọ́n máa fi ronú wípé àwọn gan abẹ́ olóṣèlú ọba bá lórí ohun gbogbo ni àwọn gan ọba lórí olóṣèlú bá lórí wọn olóṣèlú ló ń fún wọn sálárì àwọn gan ọmọ pópó ẹrú làwọn wà ojú wọn ò la wọn ò rí pópó ẹrú làwọn wà wọn tún bára wọn jà ṣe má yẹ káwa náà ká dákun torí pé bó ṣe wà yẹn wọn ọmọ ẹrú ń bà wọn gan fún ara wọn àwa àwọn tó jẹ́ akíkanjú nínú wa àwa ló yẹ ká tì wọn láyà ṣé Sunday Igboho rẹ̀ máa ń sọ fún wọn pé ẹ̀yin bàbá mi ẹ má wọrí kò sí ohun tó lóṣèlú bí ẹ fẹ́ ṣe fún yín ẹ̀yin ẹ kàn support mi ni tẹ́yin bá support wa ẹ̀yin á mọ̀ ìpè dáadáa ò lè jà ó náà búrò lẹ́yìn torí pé ẹ̀rù ń pa gbọ́ most of them not all of them ẹ̀rù ń bà wọ́n pẹ̀lú àwọn politician ti kó wọn sábẹ́ àwọn gan ò lè sọ̀rọ̀ fún ọ nẹnu ọ̀rọ̀ lọ títí ẹ̀rù ń bà wọ́n ni so ṣé Sunday Igboho dẹ̀ máa ń sọ fún wọn pé tẹ́ ẹ bá support wa tẹ́ dúró tì wá àwọn gan mọ̀ ìpè ẹni ọmọ ọ ní torí ṣe bí ní ìmọ̀wé yẹn pa mo ṣàfẹ́sọ̀ ọkọ̀ mo ti gbàgbé nǹkan mo nídìí oògùn sọ̀yẹ́ ẹjọ́ tó lọ lọ́wọ́ ẹni bá ní oògùn sọ̀yẹ́ post ẹ̀ sí mi so àwọn gan ọmọ ojú wọn ò là wípé ní oko ẹrú làwọn wà ọba bá lórí ìjọ ọba ó yẹ kí ẹnu gbogbo wọn kò ní wà láì síbi àwọn bàtà ní pọ̀ gan síbi 20 inú wọn tó strong dáadáa àti first class àti second class tẹnu wọn bá kò tó dúró tán tó fẹ́ pé a fẹ́ pín tí àwọn bá dúró tán ṣe ní gbogbo ìta ìṣe látọdún 4 ọdún 5 tí àwọn bá dúró tán àwọn ọba tó jẹ́ tó ń lẹ́nu lọ́rọ̀ tó bá dúró tán ìpẹ́sẹ̀ a ní àṣemọ́ afẹ́pín wàláì bàbá Tinubu gan máa gbọ́n ni ẹ káàbọ̀ mà Ẹdúnjọbí Táíwò ẹ káàbọ̀ mà ọba Aláàfin of Ọ̀yọ́ ò fẹ́ kí ọ̀rọ̀ Odùduwà ní ojútùú mọ́mí wa ẹ wò ẹ̀hún káṣẹ́ gbogbo káṣẹ́ máa dá síjà ọba náà ni ẹ má dá síjà ọba torí distraction ló máa jẹ́ fún wa bẹ́ẹ̀ ni distraction ló máa jẹ́ fún wa ṣe ń sọ wípé oríkì tí olóyè Ìgbòho ọmọ Adéyẹmọ sọ mi rí mo ń bọ̀ ọba Aláàfin of Ọ̀yọ́ ò fẹ́ kí ọ̀rọ̀ Odùduwà ní ojútùú ló ṣe ń sọ wípé oríkì tí olóyè Ìgbòho ọmọ Adéyẹmọ sọ ìrìn kan ó lè má rí bẹ́ẹ̀ náà ó lè má rí bẹ́ẹ̀ wò ó ṣàmà kábàṣà tiẹ̀ má dá sóyè ọ̀rọ̀ ọba náà ni ihun táwa gbé dání ni ká gbé lọ́wọ́ tó láwọn ọba yìí náà ò rí tiwa rò tẹ́lẹ̀ náà ẹ̀rí bó ṣe ń pa wọ́n pààrà ni
wọ́n pa wọ́n Kwara gan wọ́n ò rí tiwa ro náà ìmájà bá wọn dá sí tá a bá gbà tó náà ọmọ wọ́n sọ pé ẹni tó wà nínú ẹ̀wọ̀n kò mọ tẹni tó ń ṣe òun tó ń ṣe tòun ṣé báyìí sọ nìyẹn bẹ́ẹ̀ ni àwọn báyìí náà mọ̀ pé títí wọn làwọn náà ń ṣe tàbátàbá kú gba Yorùbá nation kan náà àwọn náà ẹnu wọn máa tọrọ náà ni so àwa ló yẹ ká jà fún wọn báyìí nítorí pé àwọn olóṣèlú wọn ti dórí wọn má bẹ́ àwọn olóṣèlú ti dórí wọn má bẹ́ ọba tó wá ṣe kí ní báyìí nísìnyí wọn ò ní fún ní sálárì ni àwọn ọmọ òde níṣẹ́ kan tó ń ṣe náà lọ títí lẹ́yìn wípé ìmí nínú wọn torí ẹ̀ náà ni wọ́n ṣe gba Fúlàní láyè torí pé Fúlàní ó sanwó ṣàkọọ́lẹ̀ fún wọn Fúlàní tó bá ti fẹ́ ṣe nǹkan bí ọba fẹ́ ṣe kò mọ́ fún ọmọ àbọ̀ bá fẹ́ ṣèyàwó fún wọn Fúlàní máa gbé màálù fún wọn bẹ́ẹ̀ ni Fúlàní máa gbé màálù fún wọn torí ẹ̀ náà lọ ṣe ń support àwọn Fúlàní wọn ò níṣẹ́ kan gidi kan tó ń ṣe náà ẹ̀mí inú wọn ń ṣiṣẹ́ o but ẹ wo àwọn olóṣèlú wọ́n ti gba àwọn nǹkan lọ́wọ́ àwọn olóṣèlú tó jẹ́ pé wọ́n ti jẹ dòdò most of them not all of them wọ́n ti jẹ dòdò wọn ò lè sọ dòdò mọ́ èyí tó bá fẹ́ tranga nínú àwọn ọba yẹn báyìí nìsín àwọn olóṣèlú yẹn máa kọ́ bọ̀ díẹ̀ ni àwọn olóṣèlú ti kó bọ́ lọ́wọ́ so ẹnu tàwọn fún ara wọn ò tọrọ mọ́ èyí tó bá fẹ́ ṣe bí pé bóyá kò sí bóun ṣe jẹ wọn á tọwọ́ bọ̀ díẹ̀ ni ohun tí ò sọnù wọn á gbélé lọ́wọ́ ni so máa tó èkó dẹ̀sẹ̀ ní ọba tó fẹ́ kọ́ ẹjọ́ ọba tó ti tẹ̀gbádùn tẹ́lẹ̀ kò sọ ọba tó fẹ́ kọ́ ọ̀rọ̀ ọ̀hún lóye torí ẹ̀ náà làwọn náà ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n tó bá dúró tán ọmọ kan bí ọmọ kan ọ̀gá kan ọmọọṣẹ́ 1 trillion sí Sunday Adéyẹmọ gbowó ṣá tó ti sọ fún wọn pé ẹ̀yin bàbá wa kẹ́yìn kan fọwọ́sowọ́pọ̀ níjẹ́ kan sọ pé tì wá lẹ́yìn ni tí ṣe Sunday Igboho tó bá ń pèèyàn gan èèyàn ogún ló máa 1 million ló máa sọ yes òun náà ló lè ṣe ṣùgbọ́n àwọn ọba ẹ̀rù ń bà wọ́n so ìjà lọ́pọ̀ ń jà so ẹ fi wọ́n sílẹ̀ wọ́n máa parí ẹ̀ ká má bá wọn dá sí wọ́n máa parí ẹ̀ kó lè láàsì ìjà yóò lè láàsì wọ́n máa bá wọn dá sí wọ́n ti ẹ̀rọ tí ń bá wọn dá sí náà wọ́n máa parí ẹ̀ so ẹ má jẹ́ kí àwọn ọmọ Yorùbá nation ẹ má jẹ́ ká bá wọn dá sọ́rọ̀ ọba ṣètìgbọ́n wọ́n máa parí àgbàlagbà ni wọ́n àwọn bàbá wa ni wọ́n ká má dá sọ́rọ̀ ọba káwa kàn focus lórí Yorùbá nation tá fẹ́ gbà yìí tá bá gbà àwọn náà ló kó máa jẹ ọba kì í ṣe pé bóyá a fẹ́ lé wọn kúrò ńbẹ̀ àwọn náà ló máa jẹ ọba so àwa mídíà ìjọ torí Ọlọ́run mi tó pàṣẹ fún yín o ẹ̀yin ọ̀gá mi gbogbo mi tó pàṣẹ fẹ́yìn mídíà o èmi kò ń sọ ni torí pé mo tiẹ̀ wá rororo náà ni pé kí tó wá ní gbogbo eléyìí báyìí ní ìsìn ìjà ìsìn ló lọ ìjọba yìí ní ìsìn pé tóbi ẹ fi yẹn bá tún lọ tán tó bá rí pé yóò wọ́ọ̀kì pé Yorùbá nation ṣì stand Abraham Shakira sí ẹ káàbọ̀ tó bá rí pé ìjọba yìí ò wọ́ọ̀kì báyìí ní ìsìn àtúmọ̀ nǹkan táwọn olóṣèlú tún máa gbé wá àmọ́ ibi tó wọ́n kàn máa rú jáde náà ni ìjà yẹn kàn máa rú jáde náà ni àwọn olóṣèlú yóò láìkí wa àwọn ò fẹ́ ká gba Yorùbá nation irọ́ dẹ̀ ni ò wà láìtàláì iṣẹ́ tọ́lọ́run ti parí lọ́rọ̀ Yorùbá nation wẹ́rẹ́ báyìí lọ́lọ́run máa ṣe àwọn náà mọ̀ pa máa gbà àsìkò tó kàn máa jẹ́ ni kò yé mi ṣùgbọ́n mi mọ̀ ìpẹ́ a máa gba Yorùbá nation yìí a máa gbà wọ́n ń ṣe lásán ni irọ́ lọ́pàá so ẹ̀yin ọ̀gá mi ẹ̀yin mídíà Yorùbá nation media nígbà ní ká má bá wọn dá sí kákan focus àsìkò ló yẹ kí á tẹnumọ́ wà láì kí gbogbo akáṣe mídíà ká tẹnumọ́ ká bá sọ fún President Tinubu free Chief Sunday Igboho is not a terrorist Chief Sunday Igboho is not a terrorist free Chief Sunday Igboho ẹ release gbogbo àkáǹtì wọn ẹ fi Chief Sunday Igboho sílẹ̀ kò fàdíyà kò pààyàn self determination tó ń ṣe kò pààyàn láti ìgbà tó ti ń pa peaceful rally là ń ṣe ìgbà tí ẹnu gbogbo pa àwa mídíà tí a bá sọ tí íńtánẹ́ẹ̀tì mi gbìgbìgbìgbìgbìgbì wàláì àpọn bàbá Tinubu lára àmọ́ rẹ̀ ń tó máa gbé fún nǹkan tí mo rò bí kò bí ẹ̀ka máa sọ nìyẹn torí pé ṣe Sunday Igboho ní ìsìn ẹ̀wò Ọlọ́run ní sọ̀rọ̀ wọn nílé ògbà ọ̀nà ògbà ló ṣe wí ara gba Ọlọ́run ní ṣe tí wọ́n bẹ̀ tó lẹ́ni ń gbádùn kọ̀ọ̀kan sẹ́yìn kúkú má dé Nàìjíríà lẹ́lẹ́ni ń gbádùn ni ẹlòmíì kan tó wà Nàìjíríà tí wọ́n fún mi wọ́n tẹ̀lé lé lórí kò lọ sí Canada kò lọ Germany ní ìfihàn wọn kò lọ Canada kò lọ Germany kò lọ Kútọ́nù kò lọ káàkiri kò lọ sí London kò lọ sí Sunday Igboho lọ ń bọ̀ bí ilẹ̀ kejì ni Nàìjíríà lọ sọ pé kó má dé but kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn náà kílẹ̀ ṣe wọn ìyẹn ni mo rò believe pé bóyá ó yẹ ká máa jà fún ká máa fight fún pé torí pé ìjà titiwa náà ló ń gbè bẹ́ẹ̀ ni wọ́n nílé bàbá ọmọ kì í bọ ọmọ lẹ́rù so ìyẹn ni mo believe pé bóyá yẹ káwa mídíà kẹnu wá kò lé lórí. ẹ káàbọ̀ really ẹ káàbọ̀ I really said hi welcome so ìyẹn ni mo believe pé bóyá ó yẹ ká máa sọ̀rọ̀ lé lórí kò ṣe pé bóyá ìjà ọba ká má bá wọn dá sí ìjà ọba ẹjọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ ká bá wọn dá sí ìjà ọba olórí burúkú ni wọn fẹ́ ká pín wọn fẹ́ kí Nàìjíríà pọ̀ so àwọn tí ó tó fẹ́ kí Nàìjíríà pín wọ́n pọ̀ ju àwọn tó fẹ́ kí Nàìjíríà pín lọ àwọn tó dẹ̀ ń jẹ gbogbo ohun àlùmọ́nì wa ni
wọn ò ní fẹ́ ká bọ́ lóko ẹrú, wọn fẹ́ ká bọ́ lóko ẹrú amúnisìn. Àwọn tó ń wa gold, àwọn tó ń wa mineral resources wa, àwọn olè, àwọn ọ̀fọ́n, àwọn ajẹlójú onílé, àwọn olówó wa, àwọn bọ̀rọ̀kìnní wa, àwọn politician wa, gbogbo wọn, àwọn ni wọn fẹ́ kí Nàìjíríà pín, torí wọ́n mọ̀ pé ó ti tán, tilé ayé àwọn ti tán nìyẹn, ó ti tán pátápátá, tilé ayé wọn ti táfúká, ó ti fọ́, ó pìtìpìtì ayé ti bá wọn ní tó bá ti pín. So last video tí mo wá ṣe lẹ́nu bíi last week náà ni fídíò kan tí mo ṣe, bàbá kan tó ń béèrè pé àwa fẹ́ pín, mo gbé fídíò yẹn wá tó sọ pé àwa fẹ́ pín wípé tá a bá pín kí lè tó ta nílẹ̀, ọmọ àlèmálẹ̀ lómi o, kí lè tó ta wà ní Olúwatóyìn Deborah ẹ káàbọ̀ pé kí lè tó ta wà nílẹ̀ tá a bá pín, ètò tá wà nílẹ̀ Yorùbá nílẹ̀ a ní nílùú tí mo wà yìí, mineral resources wọn lọ ní bí nǹkan tó jẹ́ nǹkan tó ń fún ọ lówó jù ní potato, ó dàbí pé ọ̀nà àwọn lọ ní Guinness àwọn lọ ní Guinness. Yes, you are saying truth Yawa to be mbọ. Yes, you are saying truth Yawa to be talk about Olóyè Sunday Igboho than ọ̀rọ̀ Ọwọ́adé. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ọ̀rọ̀ Olóyè Sunday Igboho yẹ ká máa sọ kí wọ́n gbá ká kí íńtánẹ́ẹ̀tì lánàá fíṣì Sunday Igboho ìyẹn ló yẹ ká máa sọ, ó ní kálukú wa máa sọ jẹ́ pé everybody báyìí tẹ́ bá ti ń ṣí page anybody báyìí fíṣì Sunday Igboho gbogbo ọ̀rọ̀ tá a máa sọ táwọn tó gbọ́ máa pariwo láti ṣe bẹ́ẹ̀ fún bí ọ̀sẹ̀ kan. Íńtánẹ́ẹ̀tì lánàá àwọn tí ò bá wa ṣe Yorùbá nation mọ̀ àpà jẹ́ pé tó bá ti ń gbọ́ báyìí wọ́n máa rí ìgbẹ́ nínú vein wọn ni, wọ́n máa rí ìgbẹ́ létí wọn báyìí ni fíṣì Sunday Igboho dànù ọ̀rọ̀ àwọn ọba ò kàn wá, á parí ẹ̀ láàrin ara wọn tí bá wọn parí ẹ̀ báyìí ní ìsìn kò kàn wá, kì í ṣe nǹkan tó kàn wá. So bàbá yìí tó sọ pé kí lè tó ta nílẹ̀ pé tó aṣọ pé a fẹ́ pín ẹlẹ́nu yàmàyàmà ẹnu ẹ̀rí yàmàyàmà bíi igbá wàrà, kí lè tó ta wà nílẹ̀ wà láì mineral resources ta ní mo ti máa ń kà tẹ́lẹ̀ náà mineral resources ta ní Nàìjíríà ẹbí jẹ́ ká tó wá pàṣẹ Nàìjíríà sí ilẹ̀ Yorùbá wa fúnra wa mineral resources wa ta ní. Tó bá jẹ́ pé kì í ṣe pé bí àwọn politician wa àwọn adarí wa tó yẹ pé olè ni wọ́n ní, torí pé tó bá yẹ pé kì í ṣe pé bí àwọn ò nífẹ̀ẹ́ wa, wọn ò nífẹ̀ẹ́ mẹ̀kúnnù, wọ́n fẹ́ kí mẹ̀kúnnù kó máa táníkà sí ni, Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́, wọ́n fẹ́ kí mẹ̀kúnnù kó máa táníkà sí ni. Mineral resources ta ní ó yẹ kí ẹ pé ìjọba bá ti bí ọmọ ní Nàìjíríà báyìí wọ́n ti máa fún ọmọ òun ní child benefit ni, Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́. Potato lọ ní nínú ìlú yìí, potato ní nǹkan ọrọ̀ ajé wọn, lẹ́yìn potato dá ìkan sọ pé àwọn ọlọ́tún ní Guinness ọtí tó máa ń mu yẹn, ó dá ìpá àwọn ọlọ́tún ní Guinness ó tàn wọ́n nétò wọ́n ń ṣe bó ṣe yẹ kó ṣe fáwọn ọmọ ìlú. Kò sí politician tí ò ní jalè, kò sí ìlú tí politician wò kí ń jalè, àti tàbá kan ibi tí ẹ̀ bá ti ṣe ló ti ń jẹ kọ́kàn má jàjẹ́ pa ni. So àwọn eléyìí náà ṣọ́sẹ́ pé wọ́n ń jalè ni wọ́n máa jalè, but àárí torí pé wọ́n ń ṣẹ̀tọ́ wa fún wa kí láàánú wa fẹ́ wò kí la fẹ́ wò pé bóyá wọ́n ń jalè. Ṣùgbọ́n àwọn ti Nàìjíríà, àwọn politician Nàìjíríà olè ni wọ́n á jí débi pé wọ́n á tún lọ gbẹ́ sáré, wọ́n á lọ gbẹ́lẹ̀, wọ́n á tún di owó síbẹ̀, owó yẹn á tún máa bàjẹ́ mọ́bẹ̀, wọ́n á tún lọ wá warehouse, wọ́n á tún kówó síbẹ̀, á tún máa bàjẹ́ mọ́bẹ̀, wọ́n á mú ilé, wọ́n á kó ilé sí ìlú òyìnbó káàkiri, ẹlòmíì ò mọ iye ilé tó rà nílùú òyìnbó. Nàìjíríà náà wọ́n á ra ilé káàkiri, wọ́n á ra ilé ní gbogbo Africa country káàkiri, wọ́n á mú owó, wọ́n á lọ fi sákàǹtì ìlú òyìnbó débi pé owó yẹn máa padà rà mọ́bẹ̀ náà dé lórí wípé a ní sẹ̀ àfẹ́ káwọn mẹ̀kúnnù kan gbádùn sẹ̀, a níyà máa jẹ yín pa ni, a náà fẹ́ fi yín sábẹ́ ẹsẹ̀ ni, a náà fẹ́ máa control yín, a náà fẹ́ kẹ́ ní láàrí, a náà fẹ́ kẹ́ máa wò bẹ́ẹ̀ wá ni, a náà fẹ́ Nigeria politician ẹ lè kúre láéláé torí àtẹ̀fíjà ọ̀nà ìkúnnù ìkó dà. Bẹ́ẹ̀ ni níhun ta ní mineral resources ta ní nílẹ̀ Yorùbá tí òun lè mú kọ́ sílẹ̀ tí Nàìjíríà ta ní kábẹ̀yìn tó wà sọ tilẹ̀ Yorùbá. Ṣé mo pé mo sọ fún yín pé nínú ìlú tí mo wà Republic of Ireland tàwa yìí potato ní nǹkan ọrọ̀ ajé wọn, potato tá máa ń jẹ, potato ó wà sálẹ̀ bí akíní ẹlòmíì lè máa mọ potato, mo lè ní kọ́ mọ mi bá mi gbé wá ní ìsìn Ọlọ́run potato ni wọ́n dẹ̀ tó dábì kan sọ pé àwọn ọlọ́tún ní Guinness bí nǹkan. Mineral resources ta ní Nàìjíríà wọ́n ní gold nǹkan, wọ́n ní coal, wọ́n ní gemstone, wọ́n ní iron, wọ́n ní gypsum, wọ́n ní bitumen, wọ́n ní rock salt, wọ́n ní barite, wọ́n ní talc, wọ́n ní limestone, wọ́n ní petroleum, wọ́n ní lead and zinc, wọ́n tún ní kaolin. Ní Nàìjíríà ni mineral resources ta ní òkun. Nílẹ̀ Yorùbá tí a ń ta nílẹ̀ Yorùbá wa, a ní limestone, a ní kaolin, a ní glass sand, a ní clay, a ní granite, a ní tar sand, òun náà ní bitumen, a ní mica, a ní gypsum, a ní feldspar, a ní gemstone, a ní crude oil,
a ní coal, a ní gold, ẹ wo nǹkan ta ní tọkàn waste ẹ̀ fún wa tó jẹ́ ká gbádùn tó jẹ́ ká gbádùn nílẹ̀ Yorùbá. Ṣé tí olórí burúkú ọmọ àlè tó wá sọ pé kí ni ètò táwa ní kí la ní nílẹ̀ Yorùbá tá bá nílẹ̀ Yorùbá ṣé ìyà ò ní jẹ wá, ṣé ìyà máa jẹ wá pẹ̀lú gbogbo ilé ìta ní àìmọye mi àwọn nǹkan mi tó jẹ́ pé ó sì wà nínú ilẹ̀ Yorùbá yẹn tó jẹ́ pé ó kàn wà níbẹ̀ ní káwọn pollution adé wọn kó wà níbẹ̀ ṣùgbọ́n torí pé wọn ó pè wọn káwọn Chinese kọ́ máa wá kó káwọn British kọ́ máa wá kó kí àwọn Macron France kọ́ máa wá kó kọ́ máa gba ọ̀nà ẹ̀yìn wọn náà ṣe coastal road Calabar express coastal road ibi kọ́ lè máa fi kó mineral resources wa jáde náà ni àti ṣàlùwàlá olóògbò wọn ọgbọ́n àti kẹran jẹ ni kọ́ lè máa fi kó mineral resources wa jáde náà ni kọ́ lè máa fi gbogbo olóró wọlé torí pé cocaine pusher ni wọ́n ẹ̀rọ ní ẹ̀yà máa sọ̀rọ̀ lọ́ṣà anyway kọ́ lè máa fi gbé nǹkan ọrọ̀ ajé wa náà lọ ni ọtí ṣàlùwàlá olóògbò ọgbọ́n àti kẹran jẹ náà ni ta ni òun mẹ́gbọ́n ká fẹ́ràn sẹ́nu ká wà á tì àwọn nǹkan tó sì wà nínú ilẹ̀ wa yẹn tí Ọlọ́run dá sínú ilẹ̀ wa yẹn tó jẹ́ pé kò tí àti ẹ̀ tí kàn ṣe rárá tẹ́ pé 100 years to this time báyìí nísìn wàláì kò tí ẹ̀ tí mọ̀ pé wọ́n fọwọ́ kàn mú ṣùgbọ́n torí pé wọ́n fẹ́ keep you under control wọ́n fẹ́ kẹ́ ní láárí wọ́n fẹ́ kẹ́ máa jẹ̀yà wọ́n fẹ́ kẹ́ suffer Ọlọ́run ò dẹ̀ dá wa fún yà torí pé Ọlọ́run ọba ò ṣe ọba àká Ọlọ́run ọba tó dá wa sí orílẹ̀ Yorùbá Ọlọ́run mọ ohun tó ń ṣe ó dá wa sórílẹ̀ Yorùbá ó ti fún oníkálùkù ní mineral resources ní ohun tó máa fi ṣe ọrọ̀ ajé wọn tíyà òfin ní jẹ wọn Ọlọ́run tó dẹ̀ dá wa ó kò jẹ́ kí ilẹ̀ kó pa wá pọ̀ ó ti mú omi ó ti fi là wá láàrin ó fomi lálẹ̀ Haúsá ó fomi lálẹ̀ Yíbò ó fomi lálẹ̀ Yorùbá a kì í ṣe nǹkan náà èdè wo ò papọ̀ ìṣe wo ò papọ̀ àṣà wo ò papọ̀ ọ̀rọ̀ ẹnu wo ò papọ̀ oúnjẹ wo ò papọ̀ ìmúra wo ò papọ̀ kò sí nǹkan kan wa tó papọ̀ ẹ̀dẹ̀ mú àrékérekè ẹ̀dẹ̀ fi join wa ẹ tún wá join wa láti ẹ̀sìn lè sọ pé bí ojú àwọn bàbá wa dúdú láyé ọjọ́ òun nígbà tí ẹ tún wá join wa papọ̀ òyìnbó kì í ṣe nǹkan kó má expire bẹ́ẹ̀ ni wọ́n tún wá sọ pé o after 100 years o Nàìjíríà máa expire o torí pé àwọn soyún pọ̀ by force by túláàsì làwọn fi soyún pọ̀ o náà ó tún wá expire Nàìjíríà tún wá expire láti 2014 Ọlọ́run àwọn sọ pé kékeré ká máa lọ ẹ wá nítorí pé òun tẹ̀ ń jẹ kò tí ì tó yín ẹni ká máa lọ Nàìjíríà ti expire ẹ kò lè sí dùnú kankan mọ́ ní Nàìjíríà ìbànújẹ́ ló máa wà ní Nàìjíríà ó kàn jẹ́ pé àwọn ti tèmi àwọn fáǹsì mi àwọn ẹbí mi àwọn ẹ̀gbọ́n mi àbúrò mi ọkọ mi gbogbo everybody àwa tá à ń ṣe ti Yorùbá nation ìnira ò ní bá wa nínú Nàìjíríà níbẹ̀ nítorí pé bá à ń gúnyán nínú odó bá à ń gúnyán nínú odó bá ń sẹ́pà nínú kinní kan ẹni máa yó ayó àwọn ti títa belief nínú òmìnira yìí àwọn ò ní jẹ̀yà nínú Nàìjíríà ṣáwárí gbogbo èyí tójú yóò tí làtẹ́ṣe pé wọ́n Nàìjíríà yẹn Nàìjíríà will happen to you lágbára Ọlọ́run Nàìjíríà will happen to you bó ṣe ti happen sí wọn ní Kwara báyìí nísìnyí torí àwọn Kwara yìí àwọn ló gba Fúlàní láyé jù nígbà tó lé Sálíù gbọ̀ngàn tó lé kó ní gbọ̀ngàn àwọn Kwara ló gbà sọ́dọ̀ báyìí ní ìsìn ó ti ń happen sí wọn ní ìsìn àwọn Fúlàní ti lọ pa wọn báyìí ní ìsìn wọ́n sọ pé àwa Yorùbá nation pé ìjà ìsìn là ń jà wípé torí a fẹ́ fi Yorùbá nation tá à ń ṣe a fẹ́ fi pa Muslim rẹ ni a fẹ́ fi gbé ẹlẹ́bọ ní Yorùbá nation báyìí ní ìsìn ẹ̀sìn tó gbé lórí báyìí ní ìsìn Nàìjíríà ti ń happen sí wọn àwọn Fúlàní ti ń ṣọkọ fún wọn ní Kwara báyìí ní ìsìn 15 local governments ló ti lé lọ ní Kwara bí mo ṣe ń sọ̀rọ̀ ní ìsìn 15 local governments ni wọ́n ti lé lọ ní Kwara tí wọ́n ti sá lọ ní Kwara bẹ́ẹ̀ ni 15 local government nǹkan tó kú báyìí ní ìsìn ni pé kí àwọn Fúlàní yẹn kọ́ gbé àsíá àwọn síbẹ̀ wọ́n dẹ̀ claim bẹ̀ wọ́n fẹ́ gba Kwara mọ́ wa lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni báyìí ní ìsìn àwọn mùsùlùmí tó wà bẹ́ẹ̀ kí ló tó ṣe wá gbé mọ́ṣáláṣí Muslim lèmi náà o but nǹkan tí mò ń sọ ni pé àwọn ò gbé ẹ̀sìn lórí pé irú ẹ̀sìn táwọn gbé wọ́n fi ẹ̀sìn wọn fi brainwash àwọn yẹn ni bẹ́ẹ̀ ni àwọn Fúlàní wọn ò dẹ̀ ń ṣẹ̀sìn wọ́n fẹ́ ẹ̀sìn wọn fi brainwash wọn ni wọ́n ò ṣe gbé mọ́ṣáláṣí wọn kọ́ gbé Yorùbá ìkan máa sá lọ gbogbo wọn ti sá lọ kó ń bẹ̀ ìlú ti dáwóró nǹkan tó kú báyìí ní ìsìn 15 local government máa fi wọ̀nyí mo sì ní díẹ̀ lọ́wọ́ nínú wọn mo fà wọn kan wọ̀nyí last week tí mo ṣe program week náà tí mo ṣe program wọ́n ti sá lọ wọ́n ṣe wá gbé mọ́ṣáláṣí wọn lọ wọ́n gbé ẹ̀sìn lórí culture wọn wọ́n gbé ẹ̀sìn lórí ilẹ̀ wọn wọ́n gbé ẹ̀sìn lórí ara wọn wọ́n fẹ̀sìn wọn fi ń bẹ wọ́n ṣe ẹ̀rí àwọn òpònú kan náà wá sọ pé tó bá pààyàn ó máa lọ rí 7 virgin tí ò tí ì mọ ọkùnrin tó máa lọ bá sùn lọ́rùn ṣé èèyàn ni àwọn yẹn ṣá Ọlọ́run òróró Ọlọ́run ẹlẹ́dàá Ọlọ́run òróró so mineral resources ta ní nílẹ̀ Yorùbá wa ó tó wá jẹ tó bá yẹ pé wọ́n manage ẹ̀ dáadáa ni àwọn politician wa àwọn politician náà ni àwọn àgbààgbà wa tó yẹ pé wọ́n manage ẹ̀ dáadáa ni
wọ́n kàn fi àjẹ wa nì. So nídìí èyí ẹ má jẹ́ kí a bá wọn, ẹ jẹ́ ká wà focus, ẹ má jẹ́ kán distract wa, ẹ jẹ́ ká wà focus, ká determine pé òmìnira yìí a máa gbà ni. So ẹ má jẹ́ ká bá wọn dá sí ìjà ọba. Ní yàtọ̀ sí mineral resources ta ní gan pàápàá, àwọn Yorùbá ọ̀jọ̀gbọ́n ni wá. Ọlọ́run dáràn Yorùbá dáadáa. Yorùbá kàwé ọ̀jọ̀gbọ́n ni wá, wàláì. A pé orí wa pé bí alájọṣọmọlú ni ọmọ Yorùbá, orí wa pé àwọn nǹkan ta tún ní tó jẹ́ pé ó lè máa mú owó wọlé fún wa. A ní seaport, Yorùbá ní seaport nílẹ̀ Yorùbá, àwa la ní seaport. Olórí burúkú àwọn Fúlàní tó bá yẹ pé àwọn lọ ní seaport yẹn ni wọ́n á ti ní ká máa lọ yẹn lásán gan ìjẹmọ̀lá ní fún wa. Àìmọye àwọn tourist tó jẹ́ pé àwọn òyìnbó gan lè wà tó máa generate owó fún wa. Ṣùgbọ́n ọ̀rọ̀ làwọn politician wa ó lè níwọ̀n, owó gbàm tó máa fi bá ìròyìn ìyẹn ló ń fẹ́. Ọ̀lẹ alápá má ṣiṣẹ́ níwọ̀n, ó lè níwọ̀n, bámbámú ni mo yóò níwọ̀n. Àìmọ́ ìbínú kan wọ́n kó sí mi lójú. Ó lè làwọn politician wa. A ní seaport tó jẹ́ pé wọ́n máa kó àwọn nǹkan wọlé, wọ́n máa kó àwọn nǹkan wọlé fún wa, tó dẹ̀ máa kó àwọn nǹkan tiwa náà jáde lọ sí ìlú òyìnbó, lọ sí òkè òkun. Ìyẹn gan lásán bàbá revenue tó máa generate owó fún wa. Bẹ́ẹ̀ ni sister mi Olúwatóyìn Deborah tó máa generate owó fún wa. Even Ọlọ́run tún wá dá ilẹ̀ wa dáadáa, ilẹ̀ wa ta ní nílẹ̀ Yorùbá. Kí lẹ gbìn sílẹ̀ tiwa, kí lẹ gbìn sílẹ̀ Yorùbá wa. Ọlọ́run tóbi lọ́ba, ó tóbi lọ́ba. Ọlọ́run dá wa dáadáa nílẹ̀ Yorùbá. Kí ló dé? Àwọn olórí kórí làwọn ta ní ni, olórí burúkú làwọn tó jẹ́ àwọn àgbààgbà wa ni. Ẹ wo ẹni bá sọ pé mò ń sọ̀rọ̀ ságbàlagbà, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run fọlọ́run ọba bẹ̀. Tó bá sọ pé ẹ̀ẹ́kẹ́ èbú mi pọ̀ pé ọmọbìnrin tiẹ̀ máa ń ṣe èké èbú, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run fọlọ́run ọba bẹ̀ yìí ni. Ohun tí mo fẹ́ sọ fún yín ni pé ẹ lọ sí ọjà, ẹ lọ rojọ́ fún wọn bẹ̀ láàrin ìjà. Ṣùgbọ́n ẹ má gbàgbé o, tẹ bá dáàrin ìjà, ẹ rántí kẹ́ ya aṣọ mọ́ra yín lára o, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Gbogbo ẹ tó bá sọ pé ẹlẹ́kẹ̀ èbú ni, bẹ́ẹ̀ kẹ́ ṣe rí pẹ̀lú bí pọpọ́ọ̀fù yẹn, bí pọpọ́ọ̀fù ọmọ Ghana yẹn, wípé èbú ló kún nínú ẹ̀kẹ́, ẹ lọ bá mi rojọ́ fún wọn, ẹ lọ sọ bẹ́ẹ̀ fún wọn láàrin ìjà. Ṣùgbọ́n tẹ bá wá dáàrin ìjà yẹn, ẹ má gbàgbé kẹ́ ya aṣọ mọ́ra yín lára ńbẹ̀, ẹ jọ̀ọ́ inú mi máa dùn. Ẹni bá sọ pé mò ń bèbú olórí burúkú ọmọ àlè lẹ́yìn wọn Nàìjíríà. So a ní àwọn ilẹ̀ tó jẹ́ pé tí a bá gbin nǹkan síbẹ̀, àwọn nǹkan tó jẹ́ pé àwọn organic oúnjẹ tó jẹ́ pé ara wa máa dán ni. Ọlọ́run tó bá yẹ pé Ọlọ́run fún wa ní